ẹ gbọ́ voice note. Ẹ̀rù ikú ń bà mí. Single mother tọkọ mi ló ń fẹ́. Ojoojúmọ́ ló ń pè mí ló ń lé ní ogun sí. Ẹ jẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bóyá ẹ gbọ́ dáadáa. Ti ṣe o. Iná ń jó mi lábẹ́ aṣọ. Wọ́n ní kí n fògé nìṣó. Ẹ̀rù ikú ń bà mí. Ẹ̀rù ikú ń bà mí. Single mother tọkọ mi ló ń fẹ́. Ojoojúmọ́ ló ń pè mí ló ń lérí ogun sí mi. Ó ní pé tí n bá ti sún òun máa pa mí. Láti jọ́ ọkọ mi ò wálé kò fún wa lówó oúnjẹ mọ́. Owó ilé ti fẹ́ dí o. Ṣé mi mo fẹ́ máa san 500,000 lórí ọjà tí mò ń tà mo ti fẹ́ máa san owó ọmọ school. Single mother máa ń tírẹ́tì mi ló fi kún tírẹ́tì mi. Àná lọ́wọ́n kan àwọn bọ́ìsì kan pè mí pé màmá wa ní kò fọkọ sún olóòní sún àwọn máa lé ẹ pátápátá ni. Ẹ̀rù ikú ń bà mí o. Àná ni woman wa post picture mi rest in peace. Tí mi tí kú ẹ máa gbà mí, ẹ gbà mí o. Ẹ gbà mí o ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Ẹ má jẹ́ kí n kú dẹrù mi sílẹ̀ ọmọ mẹ́ta mo bí. Ẹ má jẹ́ kí bàbá ọmọ mi pa mí. Ó ti sú mi o. Àti jáde ẹ̀rù ń bà mí o. Mi ò mọ bí tó ti rí picture mi o. Mi ò mọ bí tó ti rí picture mi o. Ó ti ní tí n bá fọkọ mi sílẹ̀ pé òun máa pa mí o. Single mother lòun fẹ́ pa mí o. Torí pé òun fọkọ mi. Ó ti ń tọ́dún 2 sọ́dún 3 tẹ́ ti ń fẹ́ra. Mi ò bá ẹ jà o. Nísìn ló wá ń lérí ogun sí mi o. Ọkọ mi ò wálé látijọ́ iná mi tún disturb ẹ o. Mi ò mọ̀ kọ́ tọ́kọ mi lọ sọ fún o. Látijọ́ yìí sì ló ti ń fi kọ́ńtírẹ́tì mi o. Ló ti lóun máa pa mí o. Òun máa pa mí o. Tó bá wẹ jẹ́ send picture ẹ̀ sí yín ẹ bá mi post ẹ̀ sí TikTok ẹ má jẹ́ kó pa mí. Ẹ má jẹ́ ó pa mí o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o. Ẹ má jẹ́ ó pa mí o. Ó ti ní tí n bá pa mí ni o. Mi ò mọ bí tó ń pín àwọn nọ́mbà mi kì í oríṣiríṣi call ni mò ń gbọ́ oríṣiríṣi ohun ni mò ń gbọ́ o. Èmi òun àáfà èmi òun babaláwo ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ ó pa mí o. Mi ò mọ bí tó ti máa wòran mi dé o ẹ ṣàánú mi o. Pọ̀mọ́ o. Ọkọ ní nǹkan tó bá ti sọ ni kí n ṣe o. Kò síyè inú ọkọ mọ́ o. Mo mẹ́ni tí mo fẹ́ tẹ́lẹ̀ o. Kò síyè inú ẹ̀ mọ́ o. Ẹ ṣàánú mi o. Ẹ má jẹ́ ó pa mí o. Ẹ má jẹ́ ó pa mí o. Torí gbogbo marriage gbogbo ìyàwó ilé tó ń kú ẹ máa kọ̀ wípé ẹlòmíì dédé gbógun jẹ ẹlòmíì gbé sniper mọ́ máa gbà ó ń pẹ́ kó tó gbé sniper mu. Ìrònú ọkùnrin kì í ṣe ìrònú ọwọ́ tàn kan lá fún ni o. Ṣé ibi tó lè ti ń pín nọ́mbà mi kì í ṣe kò ní padà gbé fún babaláwo tó lù ẹ̀ máa lọ gbé kọ̀ tó máa lọ tán kan ńlá tó lù ẹ̀ máa gbé nǹkan jẹ. Ẹ̀kọ́ rí pé ẹlòmíì gbé sniper mọ́ ẹlòmíì gún ẹ̀ lọ́bẹ̀ ẹlòmíì lọ jábọ́ sódò. Wọn ò ní mọ̀ pé kì í ṣojú lásán ni o ẹ̀ fún ni o ẹ̀ ṣá. Mi ò ẹ jẹ́ kí n dákẹ́ bẹ́ẹ̀ náà mi ò tí ì post picture woman yẹn mo ti ní kó send number ẹ̀ sí mi wọ́n ti send ẹ̀ wọ́n send number ọkọ sí mi wọ́n ti send ẹ̀ number àwọn méjì ò tí ì lọ màá bẹ̀ wọ́n náà ni mo sọ fún woman yẹn bọ́lọ̀ ń ṣe mi ò mọ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe dẹ́yìn o èmi ń tèmi o my reply mi dà fún woman yẹn. ara mi post àgbo wọn àbúrò wọn mi post ẹ tàbátẹ máa lo wọn àbúrò wọn yìí á jẹ́ live stream. Ẹ̀jẹ̀ sí Yorùbá amúrẹ́dì àti máa fa nǹkan kọjá bẹ́ẹ̀. I'm not the type tó máa láìkì àti máa fa nǹkan kọjá kìíní. I like it pé ká yanjú ẹ̀ nínú lábẹ́lẹ̀. Fẹ́mi ṣe ló kẹ́ fún mi nọ́mbà wọn. Bí wọ́n fún mi nọ́mbà wọn mo kàn máa bẹ̀ wọ́n ni. I just want to beg him like you should talk to that woman. Kó má tírẹ́tì yín mọ́. Number one nìyẹn. It's not making a sense. He's a man. Kó má tírẹ́tì yín mọ́. Tí kò tí wọ́n kọ́ ṣe eléyìí o bí mi ṣe bá ṣe bí wà tèmi nìyẹn o ẹjọ́ lẹ́yìn máa ń bó oògùn já tó bá yà lè oògùn mọ́ mi máa wò ẹ̀ràn ni lọ́sọ̀ àgùn ẹ̀. ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ọ̀rọ̀ pọ̀ so gbogbo àsọkọ́ lẹ́yìn ọdẹ máa ń sá lọ́m so I'm not the type tó máa ń fa nǹkan já mo kàn wá pé gbogbo èèyàn bí a máa yé gbogbo èèyàn àbùdá gbọ̀rọ̀gbọ̀rọ̀ gbogbo èèyàn tẹ́ máa ń pọn ọmọ tí ẹsẹ̀ ọmọ kì í wọlé gbogbo ẹ̀yin ajífọ́mọ lọ́yàn ajífọ́mọ lọ́hún ajífọ́mi òbò dára gbogbo yí pátá ni mo pè kẹ́ ẹ dìde báyìí níbikíbi tẹ́ ẹ bá wà kẹ́ ẹ má gba ẹni ibi láàyè láti dá ẹni tí ò ṣẹ́ lóró ìyàwó ilé òkùnkùn ṣe ẹ̀ òun kọ́ ló jẹ́ kó bá ẹ̀ kó kúrò nílé ọkọ ẹ̀ òun kọ́ ò Ọlọ́run fi wà mí dá mi lẹ́jọ́ ìyàwó ilé òṣẹ́ o
òun kọ́ ló dẹ̀ lé ẹ kó nílé ọkọ ẹ̀. ọ̀rọ̀ mi nìyẹn, mo ń bọ̀, mo dẹ̀ ń padà bọ̀. tí n bá dẹ̀ máa padà dé, mo fẹ́ kí n wá sọ fún yín pé a ti yanjú ẹ̀, Ọlọ́run ti yanjú ẹ̀ ni, mi ì fẹ́ fàájà. èmi ò kí ń dédé báyàn jà bẹ́ẹ̀, ọmọ mi. a sì ń jọ kẹsẹ̀ bọ́nú ṣòkòtò kan náà kí ṣòkòtò mọ̀ ya. torí ẹ̀ mi ò ní di crowd tí máa ṣe live stream. ẹ̀yin 200 150 100 ó ti tó mi. àwọn èèyàn ni mo pè ìfẹ́rò.